Ayérayé nínú àwọn ọ̀run ògo ní forúkọ rẹ o, ìjìnlẹ̀ ìfẹ́ ọba tó lọ kọrin kése, arúgbó láéláé òrànmọ níṣẹ́ fàyàkí, gbanigbani lọ́jọ́ ogun ayé ẹni le koko, ìrànlọ́wọ́ aláìlénìyàn, ọba tó lọ kọrin kése, igi lẹ́yìn ọgbà wa, àràbà ńlá tí ń mi gbó kìjikìji, ọlọ́run gbogbo àgbáyé, ìṣẹ̀dánú gbogbo ènìyàn, àtòfiṣẹ́ ogun rán, aṣáájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀, àárín ogun, kábíyèsí olódùmarè, ọ̀pátẹ́rẹ́ kanlẹ̀ ó kọ̀run, ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, alálèdè àjíwúre, ọba tí gbogbo òrìṣà ń pè, ọlọ́run tí gbogbo ọba ń ké sí, ìjìnlẹ̀ nínú àwọn ìjìnlẹ̀, ọba àwọn ọba, èmi ni má ṣe bẹ̀rù, ọba tó ń dádé sórí àwọn ọba aládé, kábíyèsí ògo ni forúkọ rẹ, ọlọ́run gba ọpẹ́ wa lónìí, a tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ọlọ́run dáríjì wá hàn gbogbo ibi tá a ti fi ojú ògo àti ẹwà rẹ bínú, ọlọ́run ṣàánú fún wa níbẹ̀ lórúkọ Jésù, kó wẹ̀ wá kúrò nínú àìṣedéédé wa, ẹ̀mí mímọ́ rẹ lónìí má jẹ́ ó dágbére fún, ẹ̀mí mímọ́ rẹ má jẹ́ ó fi wá sílẹ̀, ọlọ́run nínú àdúrà yìí máa bá wa lọ, gbóhùn wa ṣàṣẹ lónìí o, jẹ́ kí àdúrà wa kí ó gbà. Gbọ́ ìwọ ìṣẹ̀dá tó ń gbọ́ mi lónìí, òní ní àyájọ́ tá à ń gbàdúrà fún àwọn ọmọ wa, mo wá súre fún ire àkọ́kọ́ ni wípé ọmọ rẹ̀ á yè, ọmọ mi á yè lórúkọ Jésù, mo súre fún ọ léè tó kù kọ́dún yìí ó parí lórúkọ Jésù, omijé ìkorò kò ní tójú èmi àti rẹ bọ́ lórí ọmọ lórúkọ Jésù, léè tó kù kọ́dún yìí ó parí lórí àwọn ọmọ wa, ayọ̀lá ò fi ṣọdún lórúkọ Jésù, lórí àwọn ọmọ wa léè tó kù kọ́dún yìí ó parí, mo gbàdúrà aṣọ iyì wa ò ní tú lórúkọ Jésù, lórí àwọn ọmọ yẹn mo súre lónìí léè tó kù kọ́dún yìí ó parí, ìkáwọ́lérí jẹsẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìpín wa lórí àwọn ọmọ wa léè tó kù kọ́dún yìí ó parí lórúkọ Jésù, igbe tí abiyamọ kì í gbọ́ lórí ọmọ lórúkọ Jésù, ìpè tábíyamọ kì í gbọ́ lórí ọmọ, etí èmi àti rẹ ò ní gbọ́ lórúkọ Jésù, léè tó kù kọ́dún yìí ó parí, aṣọ tábíyamọ kì í ró lórí ọmọ léè tó kù kọ́dún yìí ó parí, a ò ní ro lórúkọ Jésù, mo wá gbàdúrà gèlè ayọ̀ ọmọ kò ní ṣí dànù lórí èmi àti rẹ, fìlà ayọ̀ ọmọ kò ní ṣí dànù lórúkọ Jésù, ìró ìbànújẹ́ kò ní fọhùn sẹ́mi àti rẹ lórí ọmọ, mo gbàdúrà àgbo ayọ̀ ọmọ tá a gbé kaná èṣù ò ní dànù mọ́ wa lọ́wọ́ lórúkọ Jésù, mo gbàdúrà lórí àwọn ọmọ yẹn Sátánì ò ní fìyà jẹ wá lórúkọ Jésù, mo gbàdúrà tó bá wá ní ẹni tó ní ayọ̀ ọmọ òótọ́ sẹ́mi àti rẹ, irú ẹni bẹ́ẹ̀ idà má kẹ̀jẹ́ olódùmarè kó lọ jẹun lórí ẹ̀, olódùmarè kó lọ jẹun lórí ẹ̀, mo gbàdúrà lónìí gbogbo ẹni tó ní pé ká kàn rí ayọ̀ ọmọ ká má jẹ ayọ̀ ọmọ, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa ṣe mọ́ṣẹ́, gbogbo ẹni tó sọ pé ayọ̀ ọmọ ò ní ṣojú èmi àti rẹ, wípé àwọn ọmọ yẹn ò tiẹ̀ ní láyọ̀ lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ Olúwa lónìí fi ṣètùtù ìdìde àwọn ọmọ wa orúkọ Jésù, gbogbo ẹni tó sọ pé òun ò ní jẹ́ káwọn ọmọ wa ó gbé ayé, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù bá mi fi ṣètùtù ìwà láàyè wọn orúkọ Jésù, gbogbo ẹni tó sọ pé ayọ̀ ọmọ pé yóò parẹ́ mọ́ èmi àti rẹ lójú ni, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa lé láyé lórúkọ Jésù, mo ní ayọ̀ ọmọ á tó fún èmi àti rẹ jẹ lórúkọ Jésù, ayọ̀ ọmọ á tó fún èmi àti rẹ jẹ lórúkọ Jésù, a ó ya ayọ̀ ọmọ kalẹ̀ lórúkọ Jésù, oúnjẹ ọmọ ò ní kan mọ́ wa lẹ́nu lórúkọ Jésù, lórí àwọn ọmọ wa ìròyìn ayọ̀ la ó máa gbọ́ lórúkọ Jésù, a ò ní gbọ́ ibi sí wọn lórílẹ̀‐èdè àgbáláyé níbi gbogbo táwọn ọmọ wa wà, ààbò olódùmarè kó dájú lórí wọn, ó yá gbọ́ gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún ọmọ lórúkọ Jésù, ní àyájọ́ ọjọ́ àdúrà àwọn ọmọ yìí ọ̀run kó gbọ́ ohùn yín